wọ́n la igi mọ́ Omiṣore lẹ́yìn ọrùn nínú APC. Àwọn olóṣèlú nìkan ni wọ́n mọ bí wọ́n ti máa ń ṣe ara wọn sí. Bí wọ́n sì ti ń ṣe ara wọn kì í dáa nígbà míì rárá o. Ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kejìlá yìí ni sẹ́nẹ́tọ̀ Iyìọ́lá Omiṣore ń sọ̀rọ̀ pẹ̀lú ìkanra lórí tẹlifíṣàn Arise. Ìbínú ló fi ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni kò sì fi kinní kan bójúmọ́ nítorí gbangba ti dẹkùn, kedere ti bẹ́ẹ̀ wò. Bí àwọn bá fọ́gbà yànga kò ṣe nǹkan kan. Omiṣore ní Adégbóyèga Oyètọ́lá ló fẹ́ ba ẹgbẹ́ APC jẹ́. Òun ló fẹ́ fà wá sẹ́yìn lọ́ṣun. Àárín òun àti àwọn àgbààgbà ẹgbẹ́ APC lọ́ṣun lọ̀rọ̀ wà. Ó ń fẹ́ fi tipátipá gbé ọmọọṣẹ́ ẹ̀ kan lé gbogbo wa lórí ni. Bẹ́ẹ̀ èyí kọ́ làkọ́kọ́ ẹ̀ o, bó ti ṣe lọ́dún 2022 nìyẹn. Nígbà tá a dìbò tán ní ọdún 2022 tá a jákulẹ̀, àwa gbé ìgbìmọ̀ kan dìde pé kí wọ́n wádìí ohun tó ṣe ẹgbẹ́ òṣèlú wa tó fi jábọ́. Ọ̀jọ̀gbọ́n Isaac Adéwọlé la fi ṣe alága ìgbìmọ̀ yẹn. Nígbà tí ìgbìmọ̀ yìí wádìí lọ tí wọ́n wádìí bọ̀, wọ́n ní Adégbóyèga Oyètọ́lá ló jẹ́ ká jákulẹ̀ o. Òun ni kò jẹ́ kí ẹgbẹ́ wa wọlé, bó tẹ̀ jẹ́ òun gan ni gómìnà. Ohun tí wọ́n ṣe nígbà náà ni wọ́n tún fẹ́ ṣe yìí o. Bẹ́ẹ̀ a ò lè máa ṣe nǹkan kan náà bákan náà ní gbogbo ìgbà ká wá rò pé èsì tá a máa rí máa yàtọ̀ síra. Nǹkan téèyàn bá gbìn ló máa ká o. Bó bá jẹ́ ohun tí a ṣe ní ọdún 2022 yẹn náà la tún ṣe lọ́dún yìí, oko ìjákulẹ̀ là ń lọ yẹn o. Oyètọ́lá ló ń tako àwọn àgbààgbà ẹgbẹ́ APC lọ́ṣun o. Òun ló fẹ́ gbé kọmíṣánná fún ètò ìnáwó ẹ̀ tẹ́lẹ̀ kalẹ̀ pé kó wá ṣe gómìnà o. Kò sì sẹ́ni tó sọ pé kò lè ṣe bẹ́ẹ̀ yẹn. Bó o bá ní ẹni tó fẹ́ sọ̀pọ́ọ̀tì, bọ́ sí gbangba kó o kàmpéènì fún. Bó bá jẹ́ òun ló wọlé, gbogbo àwọn tó kù ló máa fara mọ́ ọ. Ṣùgbọ́n láti wá di àwọn tó kù lọ́wọ́ mú pẹ̀lú àrékérekè kó o ní àwọn ọkàn òkun ojú òṣùwọ̀n, ẹ̀gbin gbáà nìyẹn jẹ́ fúnrú àwa. Ṣé a ṣe ń ṣòṣèlú ni? Ẹni a òkun ojú òṣùwọ̀n, ẹ lọ mú àwọn kan wá tí wọ́n yíwèé lóríṣiríṣi, ẹ wá ní àwọn ni wọ́n kún ojú òṣùwọ̀n. Mo ní kí ìgbìmọ̀ tó wá ṣètò àyẹ̀wò náà mú àkọsílẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe jáde. Wọn ò lè mú jáde. Ẹni ká lọ sí ọ̀dọ̀ ìgbìmọ̀ kò tẹ́mi lọ́rùn, a lọ síbẹ̀, àwọn yẹn náà ò lè mú àbájáde tiwọn náà síta. Ṣùgbọ́n kí wọ́n má fi ọ̀rọ̀ yìí rá ààrẹ lára rárá o. Nǹkan ìtìjú ni ká tún lọ máa kó ẹjọ́ wa lọ́ṣùn bá. Ààrẹ gbogbo Nàìjíríà ni. Iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ tó ń ṣe tó pọ̀ gan, kì í wá ṣe ká tún máa fi rú ọ̀rọ̀ báyìí yọ ààrẹ lẹ́nu. Kò sí tàbí ṣùgbọ́n kankan níbẹ̀. Oyètọ́lá ló fẹ́ da ẹgbẹ́ rú, òun ló ń fẹ́ ba nǹkan jẹ́ fún àwa APC Ọ̀ṣun. Kò sí èyí tó kan ààrẹ wa níbẹ̀ o. Oyètọ́lá ní kí gbogbo èèyàn bá sọ̀rọ̀ kó má bẹ́gbẹ́ jẹ́. Bí Iyìọ́lá Omiṣore ti ń bọ̀ nìyẹn. Àmọ́ ní gbogbo ìgbà tí òun ń bọ̀ yẹn, ọ̀rọ̀ tí a ní kí bàbá má gbọ́, bàbá ni wọ́n ru kinní ọ̀hún lọ bá o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí Omiṣore ń sọ pé kí wọ́n má fi ọ̀rọ̀ náà yọ lẹ́nu gan-an ni wọ́n rù ú lọ bá. Ṣé eégún ò lè torí pé òun wà lábẹ́ aṣọ kó má dá ọkọ ìyá ẹ̀ mọ̀ bó bá rí o? Eégún mọkọ ìyá ẹ̀. Gbogbo gìràgìrà tí ẹ̀ṣẹ́ iná sì ń ṣe tó bá jálu inú agbada omi yóò sinmi sí ni o. Oyètọ́lá mọ̀ pé bí ọ̀rọ̀ bá dìjà tó bá di ti gírímọ́káyì, kì í ṣe Àmọ̀tẹ́kùn ni yóò ní kí ẹkùn má lọ o. Ó mọ̀ pé apá òun kò lè ká Omiṣore, òun ò sì lè kojú ẹ̀, nítorí ẹ̀ ló ṣe ru kinní náà lọ sọ́dọ̀ ààrẹ. Àwọn kan ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ o pé ààrẹ fúnra ẹ̀ mọ̀ nípa kinní ọ̀hún. Ohun tí àwọn yẹn sì ń wí náà ni pé ní ti Oyètọ́lá tí àwọn mọ̀ o, kò ní í sọ jáde láti ìdí ẹ̀ bó bá dọ̀rọ̀ ìpínlẹ̀ náà bí kò bá kọ́ fi lọ Tinubu. Èyí ni pé láti ìbẹ̀rẹ̀ ní Tinubu fúnra ẹ̀ ti mọ̀ pé wọn ò ní gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fún Omiṣore. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó ṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ ńlá kan náà táàrí irú ẹ̀ rí. Kò ṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ kan ju pé apá ẹnìkan kò ní ká ọkùnrin náà tó bá di gómìnà lọ. Báwo ni apá àwọn olóṣèlú àsìkò yìí yóò ṣe ká Iyìọ́lá Omiṣore lọ́ṣun? Ṣé Omiṣore tó bá bí sí Àkàndé jà kanlẹ̀kanlẹ̀ títí tí ẹgbẹ́ ADO fi padà wọlé lọ́ṣun láàrin 1999 sí 2003? Ṣé Omiṣore tó bá Bọ́lá Ìgè fà á títí tí bàbá náà fi kú? Ṣé Omiṣore tó wà ní tìmọ́lé tó fi di ọmọ ẹgbẹ́ PDP tó sì wọlé bíi sẹ́nẹ́tọ̀ láti inú ìtìmọ́lé? Ṣé Omiṣore tó jẹ́ nígbà tí ajá ń ṣelé inú igbó lọ̀bọ wà tó ń gbé e?
àwọn olóṣèlú kéékèèké wo ni wọn yóò wá fi sílẹ̀ pé kó kojú Omiṣore lọ́sùn. Tinubu fúnra ẹ̀ mọ̀ pé tí kinní náà bá bọ́ sọ́wọ́ ọkùnrin ọmọ Ilé-Ifẹ̀ yìí, sáábà dé sáábà lókù tí àwọn yóò máa bá ara àwọn ṣe. Bí ajá bá ń sábà ẹkùn, kí ẹkùn máa sábà ajá. Bí bẹ́ẹ̀ kọ́, ẹnìkan yóò filẹ̀ sílẹ̀ fẹ́nìkan ni o. Ṣùgbọ́n òkèrè ni olójú jíjìn ti ń mú ẹkún sun o. Igi gangan má gún mi lójú, òkèrè láti lọ. Ohun tó jẹ́ kí wọ́n tètè kán ìyẹ́ apá Omiṣore láti ọ̀nà jíjìn nìyẹn. Àwọn aṣáájú ẹgbẹ́ náà ti mọ̀ pé Omiṣore kò lè ṣe gómìnà lọ́sùn, wàhálà ni yóò ti díẹ̀ yọ fáwọn. Ìyẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀, wọ́n kàn ń wo ìgbà tí wọn yóò gbé e jáde àti ọ̀nà tí wọn yóò gbé e gbà ni. Èyí ni pé ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá tí wọ́n ní Omiṣore kò kún ojú òṣùwọ̀n, ìyẹn kì í ṣe ẹjọ́ ìgbìmọ̀ tó wá yìí o. Ohun táwọn aṣáájú ẹgbẹ́ ti fẹnu ẹ̀ jóná tẹ́lẹ̀ ni. Àmọ́ wọn ò mọ̀ pé ọ̀rọ̀ náà yóò padà di ariwo ńlá bí Omiṣore ti mú un. Wọ́n ti rò pé Omiṣore nìkan ni yóò fẹsẹ̀ halẹ̀, tó bá sì ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí kò rẹ́ni bá a jà yóò jókòó ẹ̀ jẹ́. Àmọ́ Omiṣore kì í ṣe èèyàn bẹ́ẹ̀, olóṣèlú tó gbọ́n bíi tiwọn náà ni. Nítorí ẹ̀ ló sì ṣe sáré kó àwọn tí wọ́n jọ yọ kúrò nínú ìdíje náà mọ́ra. Kíá ló ti kó gbogbo wọn, pàápàá àwọn tí wọ́n ṣe pàtàkì níbẹ̀ gan. Babájídé Ọmọwúrarẹ̀, Akin Ògúnbíyì, Benedict Alabi, Dọ̀tun Babayẹmí àtàwọn tó kù mọ́ra tí wọ́n láwọn ò ní gbà. Àwọn tí wọ́n gbọ́n nídìí òṣèlú mọ̀ pé tí ẹsẹ̀ àwọn wọ̀nyí bá pé, tí àwọn méjèèje tí wọ́n yọ nínú ìdíje náà bá takú kanlẹ̀, tí wọ́n láwọn kúrò nínú APC Ọ̀ṣun, ohun tí máa fọ́ ẹgbẹ́ òṣèlú nìyẹn o. Nítorí wọn yóò kó ara wọn àti àwọn ọmọ lẹ́yìn wọn gba inú ẹgbẹ́ òṣèlú míì lọ ni, wọn yóò sì já APC sí kòròfo. Ohun tí wọ́n fi bà ayé PDP jẹ́ títí dòní nìyẹn. Èyí mú ìjayà bá àwọn aṣáájú APC Ọ̀ṣun, òní wọn bá ro kinní náà padà lọ sọ́dọ̀ Tinubu. Ṣé bí àgbà ló mọ̀ dí ọ̀rọ̀, káwọn ọmọdé lọ jókòó jẹ́. Bí ọ̀rọ̀ òṣèlú bá ta kókó báyìí, àwọn àgbà tí wọ́n bá mọ̀ díẹ̀ nìkan náà ni wọ́n lè tú. Ohun tó jẹ́ kí wọ́n lọ sọ́dọ̀ Tinubu rèé. Oyètọ́lá sì ṣọ̀nà bí ẹsẹ̀ gbogbo wọn ti pé. Ọ̀gá ń pè yín ló ń sọ fún gbogbo wọn, lóní kálukú bá bẹ̀rẹ̀ sí forí gbárí. Wọ́n pe Omiṣore náà o, ṣùgbọ́n Omiṣore gbọ́n, ó mọ̀ pé wọn yóò de òun lọ́wọ́ mọ́gi níbẹ̀ ni. Ó mọ̀ pé kò sí bí òun yóò ti ṣe tayò tí òun yóò jẹ níbẹ̀. Àpayọmi lójú ni wọn yóò pa òun lójú ọpọ́n òṣèlú náà. Ń lòun náà bá dàbí ọgbọ́n, ó lóun ò sí nítòsí. Àmọ́ síbẹ̀ náà wọ́n fọgbọ́n gbá a mú, torí gbogbo àwọn mẹ́fà tó kù tí wọ́n jọ lé ni wọ́n padà wá sọ́dọ̀ Tinubu àti ẹni tí Omiṣore ní Oyètọ́lá fà kalẹ̀. Oyètọ́lá fúnra ẹ̀ náà sì wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ ni alága APC lọ́sùn. Tinubu tún wá fọbalẹ̀. Níbẹ̀ gan ni wọ́n sì ti fi àjùlọ hàn Omiṣore tí wọ́n di ọwọ́ ẹ̀ mọ́gi tààrà. Tinubu kò jẹ́ kí ọ̀rọ̀ náà mọ ní ti àwọn APC Ọ̀ṣun nìkan. Ó kọ́kọ́ ní àfi kí alága APC pátá Nentawe Yiwatida wà níbẹ̀. Èyí tó fi hàn pé gbogbo ohunkóhun tó bá ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, ìgbìmọ̀ apàṣẹ àgbà pátá fẹ́gbẹ́ APC mọ̀ sí. Bẹ́ẹ̀ náà ló ní kí alága àwọn gómìnà APC wà níbẹ̀, Hope Nsodima. Èyí ni pé gbogbo àwọn gómìnà APC pátá ló fọwọ́ sí ohun tí wọ́n bá ṣe níbẹ̀. Lẹ́yìn náà ni wọ́n ní kí akọ̀wé ìjọba àpapọ̀ George Akume wá. Àṣepé ìjọba fúnra ẹ̀ mọ̀ sí ohun tí wọ́n ń ṣe. Níbi tí ìpàdé náà ti bẹ̀rẹ̀ tó sì ti parí náà nìyẹn. Ìpàdé náà kì í ṣe èyí tó pẹ́ pàápàá, nítorí wọ́n ti mọ ohun tí wọ́n fẹ́ ṣe. Ohun tí àwọn aṣáájú fẹ́ náà ni pé ẹni tí Oyètọ́lá ti ń pọ̀n lẹ́yìn yẹn, Àmúbọ̀ Bọ́lá Oyèbánjí náà ni gbogbo ẹgbẹ́ fà kalẹ̀. Kò ní ọ̀rọ̀ pé à ń dìbò tàbí à ń da ara ẹni láàmú sí. Gbogbo ẹgbẹ́ ti fẹnukò lé Oyèbánjí lórí. Tó bá sì ti di ọjọ́ àbámẹ́ta ọjọ́ 13 oṣù tí wọn yóò ṣe ìdìbò abẹ́lé, kí wọ́n kàn fa ọwọ́ ọkùnrin náà sókè ni. Bí wọ́n bá sì ti fa ọwọ́ ẹ̀ sókè báyìí, kí gbogbo àwọn tí wọ́n jọ díje àti àwọn tí wọ́n jálulẹ̀ wọ̀nyí dìde lẹ́ẹ̀kan náà, kí wọ́n sì ní òun làwọn fẹ́ ni. Kọ̀ǹsẹ́ńsọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé yìí tán ní gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ fọwọ́ sí. Gbogbo wọn àwọn olóṣèlú tí wọ́n jọ fẹ́ bínú papọ̀ pẹ̀lú Omiṣore ni wọ́n fọwọ́ sí ìwé pé àwọn ò jà mọ́ o. Àwọn sì ti faramọ́ ohun gbogbo tí ẹgbẹ́ bá ṣe àti àṣẹ tí ẹgbẹ́ bá pa fáwọn. Benedict Olúgbóyèga Àlàbí fọwọ́ sí, Akin Ògúnbíyì fọwọ́ sí,
bẹ́ẹ̀ ni Dọ̀tun Babayẹmí, bẹ́ẹ̀ ni Babájídé Ọmọwúrarẹ̀ àti Kúnlé Adégòkè pẹ̀lú Babátúndé Ọ̀rálùsì àti Mùnírùdíìnì Bọ́lá Oyèbánjí àti Múlíkàtù Abíọ́lá Jímọ̀. Gbogbo àwọn tí wọ́n fẹ́ díje gómìnà pátá lọ́sùn lórúkọ APC ni wọ́n fọwọ́ sí yìí, àfi Omiṣore nìkan tí kò sí níbẹ̀. Nígbà tí àwọn wọ̀nyí ti fọwọ́ sí ìwé náà, àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí i. Gbóyèga Oyètọ́lá, Hope Uzodinma àti alága APC pátá Nentawe Yewachita. Pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ yìí, àwọn tí wọ́n jọ fẹ́ parapọ̀ pẹ̀lú Omiṣore láti bá APC Ọ̀ṣun jà, àwọn ni wọ́n ti padà sẹ́yìn yẹn o, tí gbogbo wọn sì ti tẹ̀lé àwọn aṣáájú wọn. Nídìí èyí, bí ẹnìkan bá kù tó ń bínú, Omiṣore fúnra ẹnìkan ni. Ìyẹn ni pé àwọn aṣáájú APC yìí ti gbẹ̀yìn lágímọ́ ọkùnrin olóṣèlú ńlá náà lẹ́yìn ọrùn, kó jókòó sílé ẹ̀ jẹ́ kó máa mumi ni. Níbi tí ọ̀rọ̀ náà dé dúró nìyẹn o, à ń bọ̀ ní APC máa fà kalẹ̀. Inú Omiṣore kò dùn, bẹ́ẹ̀ ni kò sì lè dùn rárá sí ohun tó wà nílẹ̀ náà, torí inú ẹni méjì kì í dùn sí òkú ewúrẹ́ o. Wọ́n ní ohun méjì ló ń bí Omiṣore nínú. Àkọ́kọ́ ni pé ó ń sọ pé nígbà tí wọ́n ti mọ̀ pé àwọn ti ní ẹni tí àwọn fẹ́ fà kalẹ̀, kí ló dé tí wọ́n jẹ́ kí òun lọ gba fọ́ọ̀mù pẹ̀lú 50 mílíọ̀nù náírà, tí wọ́n sì jẹ́ kí òun máa ṣe wàhálà kiri. Ẹ̀ẹ̀kejì ni pé pẹ̀lú gbogbo agbára òun nídìí òṣèlú, àwọn èèyàn náà fi òun wọ́lẹ̀ kọjá àfẹnusọ. Àwọn kan ti sọ pé wọn yóò dá owó fọ́ọ̀mù ẹ̀ padà fún, bẹ́ẹ̀ ni wọn yóò sì wá nǹkan pàtàkì míì fún tí yóò máa ṣe lọ́dọ̀ ìjọba àpapọ̀. Èèyàn ò wá mọ̀ bí ìyẹn yóò tẹ́ Omiṣore lọ́rùn bí kò ní tẹ́ ẹ lọ́rùn o. Ó dàbọ̀ ìpà ká tó mọ ẹni tí Ògún kò pa sígbó ìṣípà ọdẹ. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ Iyọlá Omiṣore pẹ̀lú àwọn APC yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ òní o.